Aláròye máa wí o. èyí lọ́nà mẹ́ta tiléeṣẹ́ ológun amẹ́ríkà fẹ́ẹ́ gbà kọlu àwọn afẹ̀míṣòfò ní nàìjíríà. iléeṣẹ́ ológun orílẹ̀-èdè amẹ́ríkà ti ń ya pílánì oríṣiríṣiì lórí bí wọ́n ṣe máa wá yanjú àwọn jàǹdùkú agbésùnmọ̀mí nàìjíríà lẹ́yìn tí ààrẹ donald trump ti orílẹ̀-èdè amẹ́ríkà ti pa àṣẹ fún iléeṣẹ́ tí wọ́n ti ń rí sí ọ̀rọ̀ ogun lamẹ́ríkà láti bẹ̀rẹ̀ sí ní gbáradì lójúnà àti lè wá dáàbò bo àwọn kìrìstẹ́nì ilẹ̀ nàìjíríà lọ́wọ́ ìkọlù àwọn boko haram. àjọ africom ìyẹn us african command tí wọ́n jẹ́ aṣojú amẹ́ríkà nílẹ̀ adúláwọ̀ ti gbé oríṣiríṣi àbá lórí irú ọ̀nà tí wọ́n lè gbé ogun náà gbà síwájú iléeṣẹ́ ológun ilẹ̀ amẹ́ríkà ní ìdáhùn sí ohun tí Pete Hegseth tí í ṣe akọ̀wé iléeṣẹ́ ológun amẹ́ríkà béèrè lórí ètò tí wọ́n máa tẹ̀lé láti jagun náà gẹ́gẹ́ bí Trump ṣe pa á láṣẹ. oríṣi àbá mẹ́ta tí wọ́n gbé síwájú iléeṣẹ́ yìí ni wọ́n sàmì sí ọ̀kọ̀ọ̀kan rẹ̀ lára. àkọ́kọ́ ni wọ́n pè ní heavy ìyẹn èyí tó lágbára gan tàbí tí ó wúwo. ẹlẹ́ẹ̀kejì ni kò gbóná kò tutù tí wọ́n kọ mídíọ̀mù sí lára àti light tí wọ́n pè ní èyí tó jẹ́ kẹjẹbu tí kì í ṣe alágbára dàbí alára. nínú èyí tí wọ́n sàmì heavy sí lára yìí ohun táwọn aṣojú africom yìí sọ ni wípé òun ni yóò dúró fún ìgbésẹ̀ ilẹ̀ amẹ́ríkà tó lágbára tó sì burú jáì jùlọ. níbẹ̀ ni wọn yóò ti gbé àwọn ọkọ̀ ojú òfurufú tí wọ́n fi ń jagun lọ sí ẹkùn orílẹ̀-èdè guinea níbi tí wọn yóò ti máa gbé àwọn ọkọ̀ ojú òfurufú tí wọ́n ń lò fìjà jáde tàbí bọ́ǹbù tó lè rìn láti ọ̀nà jíjìn láti lọ bá àwọn jàǹdùkú tí wọ́n ti fojú sùn ní apá àríwá orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fi kalẹ̀ sí. èyí tó wà láàrin tí wọ́n pè ní medium ni wọ́n ti ní àwọn yóò máa ju ẹ̀rọ tó ní kámẹ́rà tó ń fò lókè tí wọ́n ń pè ní drone èyí tí wọ́n ti to àwọn irinṣẹ́ ogun tó yẹ sí lára sí ibùba àwọn agbésùnmọ̀mí yìí inú oko wọn àti níbi tí wọ́n bá ti ń kọ́ wọn rìn pọ̀ lọ. àwọn dúróònù yìí ni wọ́n sọ wípé wọ́n lágbára láti máa rábàbà lójú òfurufú fún àìmọye wákàtí láti lè fi máa tọpinpin àwọn jàǹdùkú yìí kí wọ́n lè mọ ìrìn wọn àti láti dáná yá wọn lásìkò tó yẹ ní tàsé. tí ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n pè ní kẹjẹbu ìyẹn light ní tirẹ̀ ní ètò tí wọ́n fẹ́ lò láti ṣàtìlẹ́yìn fáwọn ọmọ ogun nàìjíríà nípa bí wọ́n yóò ṣe jọ máa ṣiṣẹ́ pọ̀ tako àwọn boko haram àtàwọn ikọ̀ jàǹdùkú mùsùlùmí míì tí wọ́n fẹ̀sùn ṣíṣe ikú pa ọ̀pọ̀ ènìyàn ìjínigbé àti ṣíṣe ìkọlù sínú ṣọ́ọ̀ṣì kan. bó tilẹ̀ jẹ́ wípé gbogbo ètò ló ti tò lórí onírúurú ìgbésẹ̀ tí wọ́n tò jọ yìí ní Pentagon níléeṣẹ́ àwọn ológun Amẹ́ríkà àwọn tó jẹ́ lọ́gàálọ́gàá àtàwọn tí wọ́n mọ̀ nípa iṣẹ́ ológun ti ní kò sí rí iye bọ́ǹbù àti oríṣìí nǹkan ìjà míì tí wọ́n lè jò tàbí àmúlò dúróònù yòówù tó lè fòpin sí wàhálà àwọn agbésùnmọ̀mí tó ti wọlé sí Nàìjíríà láti ọjọ́ pípẹ́. àfi tí orílẹ̀-èdè Amẹ́ríkà bá lè ṣètò ìpolongo irú èyí tí wọ́n ṣe ní Iraq tàbí Afghanistan èyí táwọn Amẹ́ríkà kò ṣetán láti ṣe. ká rántí pé yàtọ̀ sáwọn ìkìlọ̀ tí Trump ti ń ṣe fún Nàìjíríà tẹ́lẹ̀ lórí àwọn kìrìstẹ́nì tó ní wọ́n pa ní ìpakúpa ó tún sọ̀rọ̀ lọ́jọ́rùú Wednesday ọjọ́ 5 oṣù yìí pé ìjọba òun ti ṣetán láti wọ Nàìjíríà wá tí ìṣekúpani náà bá ń tẹ̀síwájú láìsí ọ̀nà àbáyọ kankan. ó kọ ọ́ sójú òpó rẹ̀ báyìí ẹ̀sìn kìrìstẹ́nì ń kojú ewu tó lágbára gidi gan ní Nàìjíríà. orílẹ̀-èdè Amẹ́ríkà kò lè máa wòran nígbà tí irú ìwà búburú bẹ́ẹ̀ bá ń lọ ní Nàìjíríà àti láwọn orílẹ̀-èdè míì bẹ́ẹ̀. a ti ṣetán bẹ́ẹ̀ la nípa láti dóòlà àwọn kìrìstẹ́nì wa pàtàkì káàkiri àgbáyé. bákan náà ni orílẹ̀-èdè China náà dìde sí ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n kìlọ̀ fún àwọn Amẹ́ríkà láti má ṣe dá sí ọ̀rọ̀ tí kò kàn wọ́n kí wọ́n má sì ṣe dá a lábàá wípé àwọn máa kógun wọ Nàìjíríà. agbẹnusọ iléeṣẹ́ ilẹ̀ òkèèrè lórílẹ̀-èdè China Mao Ning tó sọ̀rọ̀ níbi ìpàdé àpérò kan lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 4 oṣù yìí sọ wípé gẹ́gẹ́ bí olùbádòwòpọ̀ Nàìjíríà China fi gbogbo ara tako orílẹ̀-èdè yòówù tó bá fẹ́ fi ọ̀rọ̀ ẹ̀sìn àti ẹ̀tọ́ ọmọnìyàn dọ́gbọ́n dá sí ohun tó ń lọ nílùú onílùú tí wọ́n sì ń dún mọ̀húrú láti halẹ̀ mọ́ wọn pẹ̀lú ipá.
ìjọba orílẹ̀-èdè Nàìjíríà fúnra wọn pàápàá ti sọ fún Ààrẹ Trump láti bọ̀wọ̀ fófin ìdádúró Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ńlá kan láyé ara rẹ̀ kí wọ́n sì yàgò fún ètò kankan láti kó àwọn ọmọ ogun Amẹ́ríkà wá sí orílẹ̀ àwọn. Dípò ogun tí wọ́n ń kó bọ̀, Daniel Bwala tí í ṣe agbẹnusọ Ààrẹ Tinubu sọ nínú ọ̀kan nínú àtẹ̀jáde rẹ̀ wípé àwọn ń ké sí Ààrẹ Donald Trump láti ran Nàìjíríà lọ́wọ́ pẹ̀lú àwọn ohun èlò ìjagun tó dúró re tó sì kájú rẹ̀ láti kojú ètò ààbò tó dẹnukọlẹ̀. Wọ́n láwọn ò fẹ́ àwọn ọmọ ogun Amẹ́ríkà lórí ilẹ̀ wa nítorí ó yẹ kí àpọ́nlé wà fún wa láàyè tiwa náà. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.